Ajofoyinbo lẹ́rí tí ó ń jáde bọ̀ láti igbó gbalẹ̀ yìí. Fún ọmọ ààrẹ eégún olódùrú ẹ̀ṣọ́. Òyìnbó ni ó ti ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún ìbọ̀lẹ́ni tó ti bẹ̀rẹ̀ sí ní yí aṣọ yìí kùtùkùtù láàmùkọ̀ ọ̀dájí òun ló fi ṣe. Iwájú gbógbàlẹ̀ tó ti jáde ibẹ̀ ló sì wà tó ti ń yíṣọ lọ́lọ́ báyìí. Ààfin ọba Oníbà òun ni ẹ̀rí tí fún ìbò tún ti padà sí yìí. Kábíyèsí wà ń kalẹ̀ àwọn ẹlẹ́rí tí baálẹ̀ àti àwọn ọmọ olóòdó tí wọ́n ń ké lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún ìbọ̀lẹ́rí tí ó ń forí balẹ̀ ní ọ̀dọ̀ kábíyèsí Oníbà yìí. Ẹ̀rí bí fóònù ó ṣe ń yí aṣọ ní ààfin kábíyèsí Oníbà, ẹ̀rí bóyá ń sọṣẹ́ ń kà á, eré ní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu.
kábíyèsí oníbà lẹ́rí tí wọ́n ti ń ná owó fún Ajófóyìnbó yìí. kábíyèsí oníbà lẹ́rí tí wọ́n ti ń bọ̀ yìí. bákan náà ni ọba Josiah Ọláníwájú ilé mọ́mádé Àyìnà ọlọ́tọ̀ ti Ọ̀tọ̀ Àwórì, àwọn ni wọ́n jọ ń bọ̀ pẹ̀lú kábíyèsí yìí. àwọn lọ́balọ́ba tí wọ́n bá baálẹ̀ jẹ́ òdòdó ṣe ọdún nílùú Ìbà, àwọn ẹlẹ́ni tí wọ́n ti ń bọ̀ yìí. kábíyèsí oníbà, kábíyèsí ọlọ́tọ̀, kábíyèsí onídìí ọ̀kẹ́, kábíyèsí ẹlẹ́gbẹ́dá, àwọn náà wà ń bẹ̀. mo ṣe kábíyèsí mórí adé ẹkú àdúró tí o. adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu. tí èrò pọ̀ dé níbi eré Ajófóyìnbó yìí, ibi tí ẹ̀sà tí eégún ti ń gbiná wọn ò lò bẹ̀, inú ọgbà iléèwé ni wọ́n lò nílùú Ìbà. ẹ jẹ́ ká máa gbádùn ara bọ̀, ẹ gbádùn fọ́nrán yìí lọ́ba. eégún Ajófóyìnbó ó ṣeré gidigidi, bẹ́ẹ̀ ni baálẹ̀ àti àwọn ọmọ olóòdó wọ́n ná owó lóríṣiríṣi. bàbá wa ayé mojúbà, ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. akí kábíyèsí aláìlúwà alájì aláìlúwà ọba Ahmed Orílópé Ẹlẹ́gbẹ́dá tìlú Ẹgbẹ́dá, ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. ọmọ làkà ò ṣe é fìlájà, ọmọ eégún kékeré ò ṣe é gbéjó. àwọn ìyá àgbọ̀jẹ̀ tìlú Ọ̀tà, àwọn ilẹ̀ ń wò ń kalẹ̀ yìí.
bákan náà ni àwọn ìyá àgbọ̀jẹ̀ ti ìlú Ibà gbogbo wọn wà ń kalẹ̀. àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin ti ìlú Ibà àwọn ẹlẹ́ni ẹ̀ ń wò yìí. ọlọ́pàá mọ́lá ọlọ́pàá àdúbà àwọn náà wà ń kalẹ̀ gbogbo yín la kí o ìyá àgàn akí gbogbo yín o. àwọn èèyàn ńláńlá àwọn lóyè gbogbo wọn sì wà ń kalẹ̀ tí wọ́n fẹ́ wo eré Ajofoyinbo nílùú Ibà lẹ́ni eégún àwọn olódòdó. gẹ́gẹ́ bí ohun tí mo rí ní ojú ọ̀la àti ìṣe àwọn ọmọ olódòdó eégún yìí á gbé kinní kan aṣọ ni ẹ̀yin ẹ máa wò bọ̀ ẹ gbádùn fọ́nrán ìdọ́ba ó ti bẹ̀rẹ̀ sí ní gbé aṣọ ẹ̀rí òun ló ń bọ̀ yìí àti aṣọ tó gbé láàárọ̀ àti tó tún gbé yìí ẹ bẹ̀rẹ̀ sí ní kà á lé ní èjì ẹ̀ta ẹ̀rin tí ó bá fẹ́ wọ ogún tàbí kó jù bẹ́ẹ̀ lọ ẹ bẹ̀rẹ̀ sí ká máa wò bọ̀. aṣọ mi ìlẹ́ni tí Fóyìnbó tó ń ti gbé yìí ti rí lójú àlá ni ẹ ti ń kà á. orin la ní gbọ́ láti ẹnu àwọn ìyàwó ilé olódò yìí. Fóyìnbó ó ti gbé aṣọ mi èyí tó gbé yìí àkó ló ṣe pẹ̀lú àwọn oníbẹ̀m̀bẹ́ wọ́n tún fi bẹ̀m̀bẹ́ sí wá sójú agbo. baálẹ̀ ẹ kú ìnáwó. ìmí ìrẹ́lí tó ti gbé yìí ṣe ti ń kà á ìwọ̀n tí mo rí lójú àlá mi ti fẹ́ máa ṣe o ẹ ti ń ka yẹ ẹ máa kà bọ̀. ẹ ti ń kà aṣọ mi ló tún ti gbé dé yìí. ẹ tún rí mi ànáwó dọwọ́ nú baálẹ̀ tìlú ìjẹ́ òdòdó ẹ kú ìnáwó ẹ náwó Ajofoyinbo yìí mo dẹ̀ àpáṣọ ò tí ì tán ẹsẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. bẹ́ẹ̀ ni àwọn ìyàwó ilé ni wọ́n ń kọ orin wọ́n ń wú Fóyìnbó lórí nínú tí ẹ náà ń dùn. bẹ́ẹ̀ ló ń gbé lọ́tún ló ń gbé níkọ̀ọ̀kan èjèèjì ẹ̀ tí ì rí nǹkan kan. ṣé èèyàn á ní owó báyìí á dẹ̀ máa ná bẹ́ẹ̀ ni owó ò ní máa ya yìn lọ́dọ̀ ẹ̀ àwọn ọ̀rọ̀mọlẹ̀ náà á tún máa pèsè torí gbogbo èsù tó tọ́ àti tó yẹ gbogbo ẹ̀ ní baálẹ̀ tìlú ìjẹ́ òdòdó ló ń ṣe. ìmí ló ti gbé yìí o ẹ tún kà á ẹ rí i pé ó tún ti gbé míì ìmí ló tún gbé yìí ẹ ti ń ka yẹ mo sọ pé àádọ́lógún tó máa gbé lójú àlá ni mo ti rí i. ìmí ìlérí tí Fóyìnbó ti gbé yìí.
ṣe ń gbọ́ orin oríṣiríṣi tó ń bọ́ látẹnu àwọn ìyàwó ilé olódòdó ọ̀nà tó ti sẹ̀. òun lẹ́rí tí ó ń forí balẹ̀ níwájú àwọn lọ́balọ́ba yìí. bẹ́ẹ̀lì owó ni baálẹ̀ ni wọ́n jù sí àwọn oníbàtà yìí. wọ́n tún wá fún àwọn olóyè ọkùnrin tìlú Ìbà. bẹ́ẹ̀lì owó ni baálẹ̀ ni ó ń fún ọ yẹn. mo fi sọ pé oyè tuntun ti kún oyè baálẹ̀ tìlú Ìjẹ Òdòdó. anáwó dùn owó nú torí inú owó ń dùn bó ṣe ń ná bẹ́ẹ̀ ni owó tún ya yìnyín nílé ẹ̀ owó òde nígbẹ kò ní tán bẹ̀. baálẹ̀ lẹ́ni tí wọ́n dọ̀bálẹ̀ fún àwọn lọ́balọ́ba yìí. aṣọ mi ilẹ̀ tó ń wò yìí aláàmì ti ń ṣe bọ̀ ṣe ti ń ka yẹ ẹ ti rí e tó dà. ìmí ìrẹ́ tó rí tí fún ìbò tó gbé jáde yìí èyí pọ̀ ju aṣọ yìí pọ̀ ju o. bẹ́ẹ̀ ni wọ́n ń kó èyí tó ń lò ni wọ́n ń kó wáta òun lẹ́ ń wò tí wọ́n ń lélẹ̀ lọ yìí. bí Fóyìnbó ṣe ń lọ gbáṣọ yìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ olóòdó ni wọ́n wà lẹ́yìn ẹ̀. a rí Ismaila Òjòdó bẹ́ẹ̀ la rí Taoridi bẹ́ẹ̀ la rí Ahmed gbogbo wọn ni wọ́n wà lẹ́yìn Fóyìnbó. ẹ̀rí pé ó ti gbé mi èyí tó gbé lẹ́sẹ̀ kan òun lẹ́ni tí wọ́n ti gbé kalẹ̀ yìí ìmí ló ti gbé lé yìí ṣẹ́ǹkà. ìmí ilẹ̀ tó rí tó ń ti gbé yìí Fóyìnbó aṣọ yìí pọ̀ ju o. ìmí ìlú tún gbé lé yìí ẹ ti ń wo àwòrán bẹ̀ kábíyèsí Oníbà àti baálẹ̀ tìlú Ìjẹ Òdòdó àwọn ló wà nínú ẹ̀. àrà yìí pọ̀ jù aṣọ yìí pọ̀ jù tẹ́ bá rí i pé ṣẹ́sí ni wọ́n tẹ̀ sínú aṣọ yìí bẹ́ẹ̀ ni wọ́n rí kábíyèsí Oníbà sí kílọ̀bù wọn tí wọ́n láìkì òun nìyẹn. ẹgbẹ́ bẹ́ẹ̀lì ni baálẹ̀ tó ń ṣí ló ń gbé fún wọn fáwọn ìyàwó ilé bẹ́ẹ̀lì ni anáwó dowó nú kì í ṣe 100 naira 500 ní bẹ́ẹ̀lì kọ̀ọ̀kan 50,000 ní ìmí ló tún gbé yìí. ṣẹ́túrí mi ìmí ló tún gbé lé yìí. ó ti wá ń di wàràwàrà ó kàn ń gbé aṣọ yẹn ní ilé kọ̀ọ̀kan ó ń gbé ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ẹ̀ tí ń kà á mo sọ pé ó máa lé lógún tó máa lò lé ní Fóyìnbó la pé
ìmí ni ẹni tí Ajófòyìnbó tún gbé yìí ẹni pé wọ́n mú gbálẹ̀ dání lẹ́yìn ẹ̀ tẹ́ bá wo irun aṣọ yìí ẹ̀rí ààrẹ wa àwa lókọ̀ ni wọ́n kọ sí gbogbo wọn ni wọ́n mú ìgbálẹ̀ dání fún ti ẹgbẹ́ APC wọ́n ya àbáwá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sí bẹ́ẹ̀ ni wọ́n ya baálẹ̀ tìlú Ìjẹ Òdòdó wọ́n yà sí ẹ̀rí àwa lókọ̀ àwa lo Yorùbá ààrẹ kọ̀ ní orílẹ̀-èdè òun náà fi hàn yìí àwa lókọ̀ ẹ̀rí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú baálẹ̀ Ìjẹ Òdòdó lágbára Ọlọ́run lágbára àwọn tó láyé lágbára àwọn ọmọlẹ̀ a bọ́ sí ọwọ́ Yorùbá àwa ló máa ṣe láṣẹ Ọlọ́run ààrẹ mi lè fi ṣe. anáwó dowó nú ẹkú kalẹ̀ ẹkú náwó. aṣọ mi ló ti tẹ lórí tí Fóyìnbó ti gbé yìí Fóyìnbó aṣọ mi ló tún gbé yìí ẹ ti ń kà á ó ti gbé oríṣiríṣi aṣọ kò lè tán èmi tún ní eléyìí náà tó tún gbé yìí. aṣọ mi ló tún gbé tó tún bọ̀ yìí Fóyìnbó ọmọ rẹ̀. Fóyìnbó ni ẹni pé ó gun ẹṣin yọ yìí pẹ̀lú aṣọ alárànbarà aṣọ olówó ńláńlá bẹ́ẹ̀ ni agbégijú ẹ̀ òun náà ló gun ẹṣin. ẹ rí pé aṣọ yìí tilẹ̀ ikọ́ aṣọ olówó ńláńlá ni aṣọ yìí pọ̀ jù. bí Fóyìnbó ṣe gun ẹṣin bẹ́ẹ̀ ni àwọn eégún akéwì àwọn alábala àwọn náà wọ́n gun ẹṣin àrà yìí pọ̀ jù àti ìrírú ẹ̀ rí ẹṣin mẹ́ta lẹ́ẹ̀kan náà aṣọ lóríṣiríṣi ni Fóyìnbó ló lò. ẹ rí i pé àwọn eégún akéwì náà wọ́n gun ẹṣin ẹ tún wò ó àwọn akéwì náà gun ẹṣin Fóyìnbó gun ẹṣin. baálé ọkọ̀ ìlú ẹ rí i pé wọ́n ti kánkó pẹ̀lú Fóyìnbó aṣọ alárànbarà ni àwọn náà wọ́n bá Fóyìnbó lò ẹ rí i pé wọ́n kó iṣẹ́ sí aṣọ yìí ni aṣọ olówó ńlá kì í ṣe tilẹ̀ yìí tẹ́ bá ń sọ pé wọ́n hun aṣọ wọ́n fi ara balẹ̀ hun aṣọ yìí ni pẹ̀lú fìlà abetí ajá tó dáa. Fóyìnbó ni ẹ rí tí ó ti bá bẹ̀rẹ̀ burúburú ó ti fẹ́ gun odó báyìí ẹja lọ gbọ́ fún gbàgbé láìnú Fóyìnbó àti àwọn eégún akéwì mú bọ̀.
Ajofoyinbo má jẹ́ yàtọ̀lọ́. Ismaila lẹ́ni tí ó ń náwó fún ìbò yìí. Báyìí ni ẹni tí wọ́n ti dé ọ̀dọ̀ Ajofoyinbo yìí ẹ̀rí gbé aṣọ yìí aṣọ olówó ńlá ni owó ni ẹni tí baálẹ̀ tí wọ́n kó sí fún ìbò yìí owó àpò nìyẹn o bá ń dédé. Owó ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń ná fún ìbò lọ́wọ́ báyìí. Báyìí ni ẹni tí ó ná 1,000 yìí béèlì ni ló má ti já báyìí àfi tó bá tán anáwó dùn owó nú ọba Ismaila owó èyí ò ní sú ẹ náà. Àwọn olórí ẹni làágbàjà àwọn òbíbílẹ̀ àṣìlájá àwọn olórí ẹ̀lẹ́já ọ̀nà níbẹ̀rẹ̀ àwọn olórí níbẹ̀rẹ̀ ẹ̀yẹ tó yẹ kó wọ́n jẹ́ ibi sọ ọ̀nà oríṣiríṣi àwọn tó bá àwọn ọmọ lọ́wọ́ ẹ̀ ọgbẹ́ ẹ̀ ẹ̀lẹ́lẹ́ ẹ̀ mẹ́sẹ̀ ọ̀la ẹ̀lẹ́lẹ́ ẹ̀mẹ́sẹ̀ ẹ̀ bí bàbá rẹ̀ Iba Awori Ajofoyinbo mo fẹ́ fún ẹlẹ́fọ̀ ọ̀pọ̀ Iba Awori ebe nígbà tí méjì ní Ajofoyinbo yóò fún ẹlẹ́fọ̀ ọ̀pọ̀ Iba Awori ọ̀dọ̀dọ̀kílẹ̀ ní wọn níṣẹ́ ẹlẹ́gbẹ́ ọ̀dọ̀dọ̀bà lẹ́yìn wọn ní fẹ́ẹ̀lẹ̀ kùmọ́lẹ̀ ètò ìpínpẹ̀ lẹ́yìn wọn ní gbọ́dọ̀ àdùn ìsìnkòrò torí wọn kì í ṣaláki lọ́gbẹ́ wọn ní bẹ̀rẹ̀ balógun àgbẹ̀yìn wọn ní gbẹdẹgbẹdẹgbẹ sígboro bá a bá ṣaláki lọ́gbẹ́ ojú ọ̀dà wọn yà mí bá a bá ṣẹlẹ̀ balógun ojú ọ̀dà wọn àjẹ ó gbẹdẹgbẹdẹ sígboro ojú
àtòṣùmàrè àgbẹ̀dẹ̀dẹ̀ aláyọ̀ àtòṣùmàrè lóní o aláyọ̀ àtòṣùmàrè bẹ́ẹ̀dùn bá borí ìjọba lọ aláyọ̀ àtòṣù àgbẹ̀dẹ̀dẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi káyọ̀ ìṣe ọ̀gbọ̀n tó oníkàlùkù káyọ̀ ìṣe àgbẹ̀dẹ̀dẹ̀ máa gbọ́ lẹ́nu mi. àwọn fún ìbò dárin àwọn eégún akéwì náà kéwì lóríṣiríṣi wọ́n sì tún dárin kó tó ti pọ́ bọ́ọ̀lẹ̀ fún ìbò ní ẹ̀ ń wòye o ẹ ti ka iye aṣọ tó gbé ohun tí mo ní mo rí lójú àlá òun ni ẹ ti rí yìí ó ti bẹ̀rẹ̀ sí ní jó aṣọ yìí ti bẹ̀rẹ̀ ẹ wo bá ṣe nípọn tó bó ṣe tó yìí fún ìbò yìí. torí òun ló yí sí ojú yìí ó ti kọ́ yí sódì ó ti padà yí sójú. ẹni pé ó ti ń pààrọ̀ aṣọ báyìí ó ti ń yíṣọ báyìí. kábíyèsí ọba oníbà ẹ rí i pé wọ́n ti gbéra ńlẹ̀ wọ́n ti gbé àga wọn sí gbangba wọ́n fẹ́ wo eré fóyìnbó dáadáa wọ́n sọ fáwọn èèyàn pé ẹ fún fóyìnbó láàyè ẹ jẹ́ kó ríbi ṣeré adẹ̀fi àsìkò yá fi kí kábíyèsí oníbà ti eré wọn tó ń bọ̀ lọ́nà ẹ kú palẹ̀mọ́ ti eré orí adé o àwùjọ yẹn á kò bá a láyọ̀. ọlọ́tọ̀ àti ọba onídìí ọ̀kẹ́ àwọn ẹlẹ́dí tí wọ́n ná owó fún fóyìnbó lọ́wọ́ báyìí. Ògún àwò ńṣe ni bàbá ń yọ owó wọ́n ń yọ sí lórí fóyìnbó náà dẹ̀ ń yíṣọ ó ń yíṣọ lọ. àkí bàbá bá ọ̀rọ̀ ibi tó ń sọ àràwù eégún wọn náà ń bọ̀ lọ́nà àbábadé ẹkú palẹ̀mọ́ ọjọ́ náà á kò láyọ̀. iwájú àwọn ìyá àgbọ̀jẹ tìlú Ọ̀tà níbẹ̀ ní fóyìnbó ló ti ń yíṣọ lọ́lọ́ báyìí. ẹ rí i pé ara oríṣiríṣi ní fóyìnbó ló ń fi aṣọ yí bó ṣe yí iwájú àwọn ìyá àgbọ̀jẹ ti Ọ̀tà bẹ́ẹ̀ ló ń yí iwájú àwọn ìyá àgbọ̀jẹ ti ìlú Bà. ẹ wo bí ariwo ṣe ń pa bóyá ń yí káàkiri agbo nìyẹn ẹ rí i pé ó ti ń yí yípo ń yí yípo ń yí yípo fóyìnbó kú eré. aṣọ lẹ́rí tó tún gbé yìí aṣọ ló ń yí níwájú àwọn ìyàwó ilé olódò yìí. ká mú ti ẹ̀gàn kúò bó bá dẹ̀ tún wù yín ẹ fi ti ẹ̀gàn sí
olóòdó baálẹ̀ ìlú ìjòdò ó ná owó yìí ò dẹ̀ ní súná anáwó dánwónú lèmi máa ń pè é rí Fóyìnbó lọ sí bó ti gun ọ̀dọ̀ oníbàtà yìí orí oníbàtà ló ti yíṣẹ́ lọ́wọ́. Ẹ rí bó ṣe ń gbé aṣọ tó ń yí i. Ẹ rí bó ṣe ń yí aṣọ bí ariwo ṣe ń pa kù. Fóyìnbó ń ṣeré ń dára kúṣẹ́ ló mú orí oníṣẹ́ dájíyá nígbà tí baálẹ̀ ìlú òdòdó tó ti náwó ribiribi eégún gbọ́dọ̀ ṣeré dáadáa. Ẹ̀rí àrà tó tún fi yí aṣọ eléyìí Fóyìnbó wọn àárẹ̀. Bàbá wa ayé mojúbà àwọn ni wọ́n ń náwó fún Fóyìnbó lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni Fóyìnbó ló ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ níwájú kábíyèsí oníbà. Bẹ́ẹ̀ ni bàbá wa ayé mojúbà ni wọ́n ń náwó. Baálẹ̀ tìlú Ìjẹ̀ Òdòdó ni bàbá wa ayé mojúbà ni wọ́n ń náwó fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóyìnbó ṣì ń yí aṣọ lọ. Ẹ tún rí àrà tí Fóyìnbó tó tún fi yí aṣọ méjì ní Fóyìnbó ló gbé sọ ló fi yí aṣọ yẹn. Ẹ rí ipò ti gbé aṣọ mi ló tún yí ọ lọ́wọ́ yìí. Ẹ rí aṣọ méjì papọ̀ ní Fóyìnbó ló ń yí tẹ́lẹ̀ ó ti yọ̀kan lẹ̀ ìkan tó kù ló wà lórí èyí. Fóyìnbó ń ṣeré tẹ̀gàn ló kù. Ẹ rí bí Fóyìnbó ṣe ń yí. Ẹ rí pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí mo jókòó ń bí wọ́n pé kí n gbé fún mọ̀ọ́kan tó wọ́n pé ká gbé fún number 1 ní ká gbé fún yẹn bọ̀dá àti ilẹ̀ sọ àwọn eégún mi sì máa ṣeré torí eégún ọba yìí máa ṣeré bọ̀dá lọ́wọ́ tá a wà yìí
Fóyìnbó sì ní ọ̀gá nílùú Ìbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ẹbí olódò àwọn ni ẹ̀ ń wò yìí. Ohun tí Fóyìnbó tó tún dà lẹ́ ń wò nílẹ̀ yìí àrígiṣẹ́gi. Báyìí ni wọ́n ná owó fún àrígiṣẹ́gi tí Fóyìnbó dà yìí. Owó yìí pọ̀ jù, ànáwó dùn owó nú. Kábíyèsí ọba Josiah Ọlánìwájú ilé ọmọdé Àyìnà kúyamíkù ìran àjànà àkọ́kọ́ nílùú Ọ̀tọ̀ Àwórì ọlọ́tọ̀ lẹ́rí tí àwọn náà tí wọ́n dìde tí wọ́n jó yìí ń gbà nínú wọn dùn ayọ̀ wọn kún pé Fóyìnbó ṣeré gidigidi. Bẹ́ẹ̀ ni baálẹ̀ ìlú Ìjẹ̀dò ni wọ́n ná owó takuntakun. Fún àǹfààní gbogbo èèyàn wa, ẹ lọ subscribe sí orí YouTube channel wa Lutas TVC. Ẹ lọ subscribe sórí ẹ̀ kẹ́ ẹ lè máa wo gbogbo ara yìí, kẹ́ ẹ máa wò ó nílùú òyìnbó káàkiri àgbáyé, kẹ́ ẹ lè máa wò ó. Lutas TVC ni a wà lórí YouTube. Ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ ẹ like ẹ̀. Egbudu ni ẹni tí Fóyìnbó ti gbé yìí. Ṣòkòtò ìjà la máa ń pè é gbà mí tó bá kí ẹsẹ̀ kan sí àyẹ̀ ó máa wọ ṣòkòtò ìjà ń sìn. Ẹ̀rí pé ó yí lọ́wọ́lọ́wọ́. Egbudu lẹ́yìn tó ń yí sódì ó ń yí sójú yìí. Fóyìnbó ti di lábalábá yìí. Ọmọ olódò ẹ kú ewu o. Kábíyèsí oníbà ẹ kú ewu o. Baálẹ̀ ìjẹ́ òdòdó ẹ kú ewu o. Gbogbo ọmọ ọba ẹ kú ewu o. Ewu iná kì í pàwòdì àwòdì ẹ kú ewu. Owó ni ẹni tí baálẹ̀ ìjẹ́ òdòdó tí wọ́n ná sí àpò fún Fóyìnbó yìí nígbà tó di alábala. Anáwó dùn owó nú, owó ẹ̀yọ̀ ní sú ẹ ná. A kí bàbá wa baálẹ̀ tìlú Ìjẹ̀ Òdòdó olóyè Jẹ̀lílì Àbú Òdòdó aka Àkóyí ẹkú ìnáwó ẹkú ọdún ẹkú ìyèdún o àṣèyí ṣàmọ́dún owó ẹ̀yẹ kò ní tú iná o adé adórí láìpẹ́ láti ọba mi Èdùmàrè. Bí baálẹ̀ Ìjẹ̀ Òdòdó bọ́ ṣe ń jó bẹ́ẹ̀ ni baálẹ̀ Ìjàgẹmọ ni àwọn náà ni wọ́n bá wọn jó. Bẹ́ẹ̀ ni wọ́n ń náwó fún baálẹ̀ náwó baálẹ̀ ẹbí olódò ní bàjẹ́.
ìbálẹ̀ ti ìlú Ìjẹ Òdòdó wọ́n ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn lọ́balọ́ba látòrí kábíyèsí oníbà ọba Sùláìmọ́nù Rájí Aṣáde pé ẹ kú àdúrótì. Bẹ́ẹ̀ ni wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ọba Ẹlẹ́gbẹ́dá ọmọ làkà òṣèré fìlàjà ọmọ eégún kékeré òṣèré gbẹ́jọ́ àdúpẹ́ lọ́wọ́ yín o. Ọba Josiah Ọlánrewájú ilé mọ́bádé Àìná ọlọ́tọ̀ ti ìlú Ọ̀tọ̀ Àwórì Ògún Àwò ẹ kú àdúrótì. Ọba tìdí ọ̀rọ̀kẹ́dì àdúpẹ́ wọn ní ká kí yín pẹ́ sí ẹ kú àdúrótì kò ní bàjẹ́ o. Bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Yàgbọ̀jẹ̀ láti ìlú Ọ̀tà ni àti káàkiri gbogbo ìlú tẹ́ ti wá ẹ̀yin Yàgbọ̀jẹ̀ ti ìlú Ibà ẹ̀yin olóyè ọkùnrin ti ìlú Ibà àti gbogbo àwọn èèyàn ńláńlá àdúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo ẹ̀yin baálẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹbí Olóròdó àdúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ o. Idán lẹ́rí tí Fóyìnbó ti ń dà yìí ó ti di ẹkùn ó ti di arédè. Ẹkùn lẹ́ ń wò lórí kanopí yìí tí Fóyìnbó tó dà. Ẹ ti ń wo ara ẹ wo dán ẹkùn lẹ́rí tí ó ń ṣeré yìí. Ẹ ti ń wo ẹran àgbò bóyá tó bákan náà ni oníṣàngó Olúkòso Àràdó òun náà wà ń ta gbogbo àwọn ọdún tí Fóyìnbó tó ń dàrí. Ẹ rí pé àwọn àgbò dúdú àti funfun ní ẹbẹ̀ ni wọ́n kanra wọn yìí àwọn ọdún tí Fóyìnbó tí wọ́n dà. Tí ìdínú fọ́nrán mi láti máa pàdé láti iléeṣẹ́ wa níbí lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa ń bí ilé onílé wa ọ̀nà nínú wa a nílé ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ó dàbọ̀.